ènìyàn boni lára jaṣọ lọ ènìyàn boni lára jaṣọ lọ ènìyàn boni lára jaṣọ lọ ó mà jaṣọ lọ. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ènìyàn gbogbo pátápátá nílé lóko lọ́nà àjò níbikíbi tẹ́ bá ti ń gbọ́ wa. Gbogbo ènìyàn rẹ̀ yá kátánú lèmi kí yín o. Gbogbo èèyàn ìlera ní Oǹdó okun bá yín o. Ìyẹn adùn lẹ́nu ní gbogbo ẹ̀yin olólùfẹ́ bàbá wa KSA King Sunny Adé. A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn. A gbọ́ ìròyìn tó ń jà káàkiri lórí ẹ̀rọ ayélujára pé wọ́n jí bàbá gbé. A dúpẹ́ kí bàbá ti jáde síta. King Sunny Adé KSA wọ́n ti jáde wọ́n ti sọ̀rọ̀ pé wọ́n ò jí wọn gbé o. Ẹ wá farabalẹ̀ kẹ́ wá gbọ́ ohun tí bàbá sọ lóní fẹ́rẹ́ jogi. Bàbá ní wọn ò jí wọn gbé o, wọ́n dẹ̀ láwọn ò jí ara àwọn gbé. So fún ìdí èyí gbogbo àwọn propaganda tó ń lọ káàkiri, gbogbo rumors tó ń lọ lọ́tún lósì, kò sóhun tó jọ bẹ́ẹ̀ o. Bàbá ní bóyá àwọn bí pé àwọn kò lọ fara ní ìsinmi díẹ̀ ni wọ́n wá rò pé bóyá nǹkan bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀. Ṣé mọ̀ pé nínú ìlú aríre má ṣe ìlú aríre má ṣe kò sóhun tí ò lè ṣẹlẹ̀ ńbẹ̀, kò sẹ́ni tí wọ́n lè jí gbé. So tó má tẹ̀nà jíyàn kan gbé kò sí pé àṣẹ wa máa rò pé ṣó possible ni. Ilé ìsẹ́ni kọ́ lè jí gbé o. Ẹ̀yin lẹ́ ojú alákan fi ń ṣọ́rí o. Ẹ̀yin ènìyàn rí agbogbo nílé. Ojú alákan fi ń ṣọ́rí kò sẹ́ni tí wọ́n lè jí gbé. So kí a máa ṣọ́ra ara wa òun ni kókó. Níbi tó ti jí ọ̀gá àmì gbé táwọn àmì wá ń dá ní jèrè ìjìdéré tó lọ fi ń gba ọ̀gá wọn sílẹ̀ rí bó ti ó kan bọ́kì. Ẹ̀yin ènìyàn wa bàbá wa KSA ènìyàn ìwònílá. Glory be to Almighty Father in heaven. Ènìyàn boni lára jaṣọ lọ ènìyàn láṣọ yìí ni tí mo fi ń múra. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn mi o all over the world. Mo dúpẹ́ o. Àwọn ọmọ mi wọ́n fẹ́ rí mi, wọ́n ṣàfẹ́ everybody fẹ́ rí mi. Àárín ọjọ́ tí mo lọ sinmi òun ni wọ́n rò pé wọ́n rí mi. Mo ti àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Mi lọ́bi kan wọ́n jí mi gbé lọ́bi kankan o. Wọ́n jí mi gbé o, wọ́n gbé mi o. Mi ò dẹ̀ gbéra mi. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. And I have to thank the whole world, you my fans, all through the whole world. Since about a couple of 76-something hours ago up to now, the whole world just calling me. And I have to thank God for the love. This is the beginning of the start. I'm on my way to the show now. I've been at the show this last Saturday, Lekki. I wonder why people say I've been kidnapped. Won't kidnap me, won't kidnap me. I thank God and I thank the whole nation, the great Nigeria, and thank you from the beginning, from our president of the great nation Nigeria. I thank everybody for the concern. Ènìyàn boni lára jaṣọ lọ ènìyàn láṣọ yìí ni tí mo fi ń múra. I'm getting ready to talk to my fans long ago. I have to talk to my fans. I'm very, very, very happy to talk to my fans right now. And my people, I thank you. I thank you and I thank you. I thank you and I thank you and I thank you. Oh Lord, heaven and earth, I thank you for allowing me to be here to talk to my fans, because I know they're all concerned about what has been trending about kidnapping or not kidnapping. I haven't been
kidnapped or they didn't kidnap, nobody kidnapped me. I pray. I don't want anybody to kidnap me. I believe that the whole world is in love with me. This is really King Sunny. You know, they're in love with me, so I really have to thank God. I have to thank you, people, my fans, for the place. Right now, I've been doing my shows. I'm on my way. I'm going on my way to the state to have a show on the weekend. I'm coming back again to play in Lagos as well. This weekend as well. So I thank you. Nothing to say than to thank God and thank you. Yes. I only know, come on. Since my children are in love with me, so they want to see me, they want to see me. I didn't go anywhere. I'm still around, so I didn't do anything. And this is me now speaking to. So I believe that everything is moving well. I thank God for that. And I thank my children too for their concern. So that's it. More baby you baby you do you know you're not a girl. Yeah. Thank God. So, well, my God's grace, this is the beginning of the start, or the start of the beginning for the enjoyment to continue. I'm still in the music. Music is my life. It's my program. It's my business. And I continue to do it. So, there's nothing I can say now. Once again, I thank the whole world for loving me as usual. Mm-hmm. Dárajà Ṣọlọ óyá ẹ ṣeun gan adúpẹ́ gẹ́gẹ́ bí bàbá ṣe sọ. Bàbá dúpẹ́ lọ́wọ́ gbogbo olólùfẹ́ wọn pápátá káàkiri orílẹ̀-èdè àgbáyé pé kò sóhun tó jọ ò pé wọ́n jí wọn gbé. Wọ́n dẹ̀ láwọn ò jí ara wọn gbé o, torí ẹni tó jíyàn gbé nínú òfin tó wà ní ìlú Arírèmáṣe, ẹni tó jíyàn gbé àtẹni tó jíra ẹ̀ gbé ẹ̀sùn kan náà ni o. Gbogbo ẹ̀yin tẹ́ ló máa ń fara pamọ́ tẹ́ ẹ sọ pé wọ́n jí yín gbé, torí oríṣiríṣi irú ẹ̀ ló ti ṣẹlẹ̀. Ẹ̀rọ ọmọ obìnrin tá sátẹ̀lé boyfriend ẹ̀ lọ sí another state, a lọ fara pamọ́ síbẹ̀, a lọ máa sọ pé wọ́n jí òun gbé, a máa béèrè owó lọ́wọ́ àwọn family àti irú ẹ̀ tó ti ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀. Kì í ṣe ohun tó dára rárá. Ẹ má jí ara yín gbé o, ó lòdì sófin o. Òfin ẹni tó jíyàn gbé náà á fi mú ẹ o tó bá jíra ẹ̀ gbé. Ó dàbí ẹni tó commit suicide ni tó ń lọ sọ́run, inú ọ̀run iná ló ń lọ. Wọ́n ti wà ní ẹnu géètì díẹ̀, ó para ẹ̀. Kí ló mú ẹ tó fi para ẹ̀? Wá ṣàlàyé tó bá ti dé ẹnu bodè lọ́hùn. Ọlọ́run dẹ̀ wá ṣe ájá àwọn tó ti kanra sí nígbà tó wà nílé ayé. Àwọn lá lọ dúró sẹ́nu bodè ọ̀run dè ẹ́, wọ́n á fojú ẹ rí. Fún di èyí, don't kill yourself, don't jíra ẹ gbé, má jíra ẹ gbé. Ṣé mọ̀ pé nílùú Arírèmáṣe kò sẹ́ni tí wọ́n lè jí gbé? Wọ́n lè wọnú ilé wọn lọ gbé ẹ, wọ́n ń gbé pásítọ̀, kò sẹ́ni tí wọ́n lè jí gbé. Àṣírí wọn dẹ̀ ti tú. Ètò tí mo fẹ́ mú wá lẹ́yìn eléyìí, ẹ má ṣaláì máa wo, ẹ wá gbọ́n tí ìyá ẹ̀ sọ láti South East. Ìyá ẹ̀ ti fohùn tó ti sọ̀rọ̀. Ẹ̀yin àmì Nàìjíríà ẹ̀ ń dójú tì wá, Ọlọ́run gbọ́, Ọlọ́run bá gbọ́. Ẹ̀yin ènìyàn wa, ohun tá a mú wá o, bàbá KSA ti jáde, wọ́n ti sọ̀rọ̀ pé wọ́n jí wọn gbé, àwọn náà dé. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bàbá, mo gbà ní àdúrà torí orin wà lára àwọn orin tí a ò lè ṣaláì má gbọ́. Bàbá ẹ̀ ti kọrin sẹ́yìn, bàbá ti kọrin. Orin yìí ti legend ni bàbá, gbogbo ayé ló mọ̀ yín. KSA, ìbà rẹ bàbá mi, ìbà rẹ, king of Fuji, king of Juju. Agbára Ọlọ́run, ìmọ̀ta ò ní jọ mọ́ yín lórí. Àdúrà mi fún yín nìyẹn. Aburú ò ní yálé yín o. Ẹ fọwọ́ parí ẹ fèrè kìjọ bí bàbá King Sunny Adé, bàbá mi lóńdó ẹ̀gìn. Wọn ò ní jí yín gbé o.
gbogbo bí àwọn ènìyàn ṣe rò kí wọ́n jí gbé kò ní wá sí ìmúṣẹ. Èrò yẹn ò ní wá sí ìmúṣẹ lórí èmi àti ẹbí mi àti gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pápátá ní orí ìkànnì. Gbogbo ibi tẹ́ lárádé tẹ́ ta gbòǹgbòdé wọn ò ní jí gbé, kò ní kàn yín, torí ẹni tó bá débẹ̀ ló lè ròyìn. Ẹni tó bá débẹ̀ ló lè ròyìn. Ẹni tó bá débẹ̀ ló lè ròyìn. So fún ìdí èyí, àdúrà mi sí bàbá mi King Sunny Adé náà ni wípé wọn ò ní jí yín gbé o. Lágbára àṣẹ Elédùmarè wọn dẹ̀ níjọ́ mọ́ yín gbé. Ara ló ń ká àwọn èèyàn ní ìfẹ́ yín náà ni. Òun náà ló fi sáré ń gbé káàkiri pé ẹ gbà wá o, ẹ gbà wá o, ẹ bá wa wá bàbá wa o, àárí wọn o, wọ́n ti jí bàbá gbé o. Bàbá dẹ̀ ti jáde síta nísìnyí. Fún ìdí èyí, bó ṣe jẹ́ nìyẹn, òun náà lẹ ti gbọ́ ẹnu onípọn náà la ti ń gbọ́, òun náà lẹ ti gbọ́ lẹ́nu bàbá yẹn. Bàbá ti fẹnu ara wọn sọ̀rọ̀, a dẹ̀ ti fi fojú wa ti fi rí, a dẹ̀ ti fi etí wa a ti fi gbọ́ ohun tó jáde lẹ́nu bàbá fún ara wọn. So fún ìdí èyí, any other is a propaganda. So ti yé nísìnyí, kò sóhun tó jọ bẹ́ẹ̀. Ẹ ṣeun gan. Ẹ̀yin olólùfẹ́ mi, mo dúpẹ́ lọ́wọ́ yín ní orí ìkànnì. Èmi ọmọ yín ọ̀rẹ́ yín náà ni olólùfẹ́ yín, Àkàlàmàgbò TV. Lágbára àṣẹ Elédùmarè, àníwá yín tì. Ẹ pàdé wa ní àṣálẹ́ lórí live. Bẹ́ẹ̀ ṣe mọ̀ wá ní ṣókí báyìí náà ní ọbẹ̀ oge. A máa ṣe program kan lálẹ́ ní ṣókí lórí ọ̀rọ̀ ààbò náà ni. Gbogbo àwọn nǹkan tó ń lọ káàkiri, yes, gbogbo ẹ̀ náà la máa papọ̀. So lágbára Ọlọ́run ẹ bá wa pàdé láìpẹ́. Ẹ ṣeun gan. Ẹ ní láàfún.